Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. No problem. Igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹnjìnìà Olubadan. I think I got the protocol mixed up. Mo kí bàbá mi, the former governor of Oyo State, Seyi Olubadan. Baba Rashidi Adewolu Ládọjà. Mo kí igbákejì gómìnà. Mo kí alága ìjọba ti ìpínlẹ̀ Ọ̀yọ́, SSG, the Chief of Staff. Gbogbo àwọn honourable commissioners àti àwọn tí a jọ ń ṣe ìjọba. Mo kí gbogbo orí adé ọrùn lẹ̀kẹ̀ tí wọ́n wà ní ìkàlẹ̀. Mo kí gbogbo ẹ̀yin Ìbàdàn o. Mo kí gbogbo ẹ̀yin mágàjí náà o, ẹ máa bọ̀ lókè bí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ntí a fẹ́ kó ṣẹlẹ̀ òun ló ṣẹlẹ̀ lénìí. Ayẹyẹ ìkẹyìn tí a ń ṣe fún bàbá wa Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn tí wọ́n lọ bá àwọn ancestors wọn, Ọba Sálíù Àkànmú Adétúnjí Ajé Ògúngúnnísọ̀ the first. Afẹ́kẹ́yìn bàbá dáa, ẹ̀yin wọ́n dáa bí ò dáa. Ẹnìkan sọ fún mi, Ọlọ́run wo kìíní yìí ní orí Facebook lágbé wọ́n stream ẹ̀ live ní. Ó sọ pé ikú kan wo òun náà kú, òní tó wá ti kú o. Kó dúró títí di
ìgbà tí àwọn tí wọ́n ṣe ẹ̀yẹ fún tí wọ́n wà ní pòsíṣàn láti ṣe ẹ̀yẹ fún. Ìgbà tí gbogbo rògbòdìyàn lọ́balọ́ba tilẹ̀ Ìbàdàn tó bẹ̀rẹ̀ Liberty Stadium bí náà ni mo ti wá níjọ́ yẹn tí mo sọ̀rọ̀ pé tí ìlú bá dá sí méjì o ọba lèmi ó ṣe. Gbogbo wàhálà tí a ní lórí ọ̀rọ̀ lọ́balọ́ba ilẹ̀ Ìbàdàn, inú mi dùn pé ní èdè gbogbo ọ̀hún tó wà nínú ẹ̀ ni Ọlọ́run ti gbàkóso tá a sì ti parí ẹ̀. ẹ ṣé. Mo ti gba ìwé lọ́wọ́ àwọn Olubadan council alágbára Ọlọ́run níjọ́ Monday wọ́n ṣe announcement Olubadan tuntun ilẹ̀ Ìbàdàn. This is another victory for Ibadan traditional institutions. The process and the system was never broken. Kò ní ìdàtúnṣe. A ti padà sí bá a ṣe ń jọba ní ilẹ̀ Ìbàdàn. Gbogbo àwọn tí ó jẹ́ pé tẹ́ ẹ bá lọ sílùú wọn fọ́dún mẹ́sàn-án wọ́n lè má rí ọba jẹ, ṣùgbọ́n àwa ìgbà tá à ń ṣe 40 days bàbá wa tí wọ́n lọ bá àwọn ancestors wọn, àwa ti mọ ẹni tí Olúbàdàn Ìbàdàn land tó kàn. So it's a system tí everybody tí wọ́n fẹ́ máa fi ṣe àwòkọ́ṣe. Torí ẹ̀ ló ṣe jẹ́ pé nípínlẹ̀ Ọ̀yọ́ aṣíwájú ni wá. So mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tí ẹ wá yẹ Olúbàdàn bàbá wa kábíyèsí Ajé Ògúngúnnísọ̀tẹ̀ wá yẹ wọn sílé ní. Àdúrà mi ni pé gbogbo wa ọmọ rere á gbẹ̀yìn wa o. Ẹ̀dẹ̀ mọ̀ ẹgbẹ́ ìgbà tí àwọn tí wọ́n wá ṣojú Chief Imam Ìbàdàn land tí wọ́n ń gbàdúrà, wọ́n ní gbogbo nǹkan tí bàbá wa fi sílẹ̀ Ọlọ́run ló jẹ́ kó bàjẹ́ o. Seyi Makinde wà lára nǹkan tí bàbá fi sílẹ̀ ẹ má jẹ́ ó bàjẹ́ o. Orin ni màá fi parí ọ̀rọ̀ mi. Ẹ tó bá mọ̀ ọ́ kẹ́ ẹ bá wa kọ́. One, Seyi, two, Dúró. Ní ìlú Ìbàdàn àti ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ọ̀rọ̀ wa ò gbẹ́jọ́ wẹ́wẹ́. Kásá máa dúpẹ́ ló tọ́. Ọ̀rọ̀ wa ò gbẹ́jọ́ rárá. Happy birthday,
ọmọ Mákindé. Abíọ́dún wá ṣe ẹ̀kọ́ sí ọ. Ọmọ Mákindé á ṣe. Ọmọ Olúṣèlú ọmọ Mákindé. Ilé á ṣe ẹ̀kọ́ sí ọ. Abíọ́dún ọmọ Mákindé. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.